ó mà wá lágbára báyìí o, níbo là ń lọ báyìí. Àwọn ọmọ Yíbò sọ wípé àwọn ò ní gbà wípé nǹkan tó fi lè mú kán release Chief Sunday Igboho kán yọ kíní kúrò lórí wọn wípé ó yẹ kán ṣe ti Nnamdi Kanu náà bẹ́ẹ̀. Ọmọlúkà wọn ti wá jáde wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ẹ wo mo fẹ́ kẹ́ wá lọ gbọ́. ṣé ara ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ ẹ bá lé ẹ̀fẹ́ gbọ́ àmọ́ ẹ pàtàn fún bàbá wọn bó ṣe jẹ́ wípé ọmọ àlè ni wọ́n ẹ pàtàn fún bàbá wọn. ìtàn lẹ fẹ́ gbọ́. ìpẹ̀kùn tí Nàìjíríà wà nú èlé ni ìyà tó jẹ wá, bóyá lẹ mọ̀ pé àwọn ọmọ Ìgbò ló fà á. Understand pé ọmọ Ìgbò ló kọ̀ sí ẹ̀. tẹ́ ẹ bá ti dẹ̀yìn lẹ́yìn ìran ọmọ Yorùbá, Ọlọ́run máa fi ìyà jẹ gbogbo kéde ẹ̀yìn Ìgbò. ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń rìpọ́ọ̀tù péjì mi o, ẹ tún lọ rìpọ́ọ̀tù péjì mi. bẹ́ẹ̀ mo rìpọ́ọ̀tù ẹ̀ nígbà àgbèjì màá ó bò níwò. àwọn fáǹsì mi tèmi wọ́n mọ̀ mí, wọ́n á tún bá tó ń bò mí, wọ́n á tún lọ bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní dẹ̀yìn lẹ́yìn ọmọ Yorùbá ti finú kan bá yín rìn, ṣùgbọ́n ẹ̀yin ṣe bí eléyìí pẹ̀lú ìran Yorùbá. ìyà lẹ máa jẹ, ìyà lẹ máa jẹ nídìí ẹ̀. màámi àti fọwọ́ bá jẹ́ kí ló ṣe Ìgbòho tí mi fi ní dìfẹ́ǹdì ẹ̀, máa dìfẹ́ǹdì ẹ̀ bá ní kò ṣe. Ìgbòho ò ṣe o. ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ ẹ̀ pariwo ṣe sọ́gbà yín, èdè tó ń mọmú láyà yín ṣe sọ. ẹ̀ ń pariwo, mo rí táwọn kan jáde ẹ pé Ìgbòho Mr. Mount kò ní dá fún yín. wàhálà tá à ń bá yín lẹ́ni ta ló kó wá sí. before ọkọ tó gba independence, oníkálukú ló ń dàjọba tí ẹ ṣe. Yorùbá ń ṣèjọba ẹ̀ Western Protectorate, Eastern Protectorate àti Northern Protectorate. later wọ́n change ẹ̀ sí region, Western region, Eastern region àti Northern region. oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní. oníkálukú ń ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní. ẹ̀yin Ìgbò méjì, Aguiyi-Ironsi àti Nnamdi Azikiwe, ẹ̀yin méjèèjì, àwọn méjèèjì yẹn àwọn ni wọ́n change Nàìjíríà kúrò ní sísítẹ́ẹ̀mù tí wọ́n ń lò tí wọ́n sọ di unitary. àwọn gangan ni àwọn ni wọ́n bà nǹkan jẹ́, àwọn ni wọ́n kó wa sí wàhálà. kí dẹ̀ ní rísì tí wọ́n fi ṣe? ìdí ni wípé number one, ẹ fẹ́ gbọ́tàn ní ọmọ àtirọ ní yín, àpàtàn fún yín, àpàtàn fún bàbá yín. number one, Nnamdi Azikiwe ó ń ṣe premier Eastern region, ó gbéra láti Eastern region, ó fẹ́ wá contest, ó fẹ́ ṣe gọ́vnà ilẹ̀ Yorùbá, ó fẹ́ ṣe premier of Western region. ó kúrò nílẹ̀ Ìgbò, ó fẹ́ wá ṣe gọ́vnà ilẹ̀ Yorùbá. imagine irú ìwọ̀sí. torí kí dẹ̀ ló fà á? torí ààyè tí ìran Yorùbá fi gbà wọ́n, torí bá a ṣe sílẹ̀kùn wa fún wọn tá a gbà wọ́n láàyè. bàbá Ọláyínká Macaulay kò fi ọmọ Yorùbá ṣe gbákejì ẹ̀, kò fọmọ Yorùbá ṣe sẹ́kítírì ẹ̀, ó lọ mọ́mọ Ìgbò ó fi ṣe sẹ́kítírì, ó fi ṣe gbákejì. Ọláyínká Macaulay nítorí ìfẹ́ tó ní sí i. nígbà tó dẹ̀ lọ, ó hand over party yẹn, ó hand over ẹ̀ lé ọwọ́ ọmọ Ìgbò which is Nnamdi Azikiwe. kàkà kẹ́ ẹ fi oore, kẹ́ ẹ fi san oore fún wa, ìbílẹ̀ fi san. ẹ̀yin ọmọ Ìgbò, ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá nínú yín ni mò ń bá sọ̀rọ̀, ẹ túmọ̀ ẹ̀ fáwọn tó kù yín tí ò gbọ́. ẹ̀yin lẹ dìde ogun, ẹ̀yin lẹ dìde ọ̀tẹ̀. kò sí láti gbà yẹn títí Awólọ́wọ̀ fi dìde. Ìgbò sọ̀pọ̀tì ìran Yorùbá rí. kàkà kẹ́ ẹ fún wa ní bákọ̀ ṣe lẹ̀ ń gbógun ti Yorùbá, ẹ máa pe Yorùbá lórúkọ,
ọ̀dàlẹ̀ ní Yorùbá, olè ní Yorùbá, Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n, ojo ni wọ́n ò ṣe. Kò dẹ̀ sí kan tẹ́yìn ọmọ Ìgbò ń ṣe tí Yorùbá ò kì í tì í lẹ́yìn. Nígbà tí wọ́n já ogun Biafra, gbogbo yín tẹ́ ẹ sá lọ fi lé àtọ̀nà yín sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ padà wá bá ilé yín bó ṣe rí. Kódà àwọn kan tó bá yín fi lé yín lẹ́yìn tán tó fún yín ní owó ńgbà tẹ́ padà dé. Gbogbo ẹ̀ ló máa bí yín. Ìtò wà lẹ́jẹ̀ yín ni ẹ sì jìyà ẹ̀. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá dá yín lẹ́jọ́. Bẹ́ẹ̀ ṣe ń ro burúkú sí Yorùbá, tẹ́ ẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ ń mu nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ̀ ń là nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ̀ ń kó ọrọ̀ lọ láti ilẹ̀ Yorùbá lọ sílùú yín, tẹ́ ẹ lọ fi tẹ́ nǹkan ṣe níbẹ̀, tẹ́ ẹ wá ń gbógun ti ìran Yorùbá, ó máa gbógun tì yín. Ìtẹ́ ẹ ṣe iṣẹ́ ọwọ́ yín á gbógun tì yín, ẹ̀yin ọmọ Ìgbò. Abu Olúwatósìn, please, tó bá ti mọ̀ pé o ò fẹ́ o lọ́rọ̀ tó fẹ́ sọ, please, you are free to get out, please. Please. Ìgbòho mẹ́sàn kí ló mẹ́sì ọ́? Ìgbòho ni president yín, Ìgbòho ló ní kán fàyè mi yín lára, Ìgbòho ni gómìnà yín, Ìgbòho ni sẹ́nétọ̀ yín, Ìgbòho ni mínísítà yín, àbí Ìgbòho ni olórí àwọn Yorùbá, àbí Ìgbòho jáde tó sọ fún yín pé òun ló lórí fún àwọn ọmọ Yorùbá tó fi mẹ́sàn. So Abu, please, I'm begging you, if you cannot keep your mouth shut, just get out of the program. It's not a must. Àwọn ọmọ Ìgbò wọ́n dára tó wù wọ́n, wọ́n ṣe lé tó wù wọ́n against Yorùbá. Tó bá máa sọ̀rọ̀ wọ́n pé Yorùbá lórúkọ, wọ́n ní ọ̀dàlẹ̀ ní Yorùbá, ìgbà ní Yorùbá. Kí ni Yorùbá fi dálẹ̀ yín? Wọ́n tún ti rí ti Sunday Igboho dìmú sí yín o. Báwọn ti sọ Yorùbá ò ṣe gbẹ́kẹ̀lé. Kí ni ọmọ ọlọ́mọ ṣe fún ikú ló gbé nínú gbà yín? N kò jẹ́ pé ogun ilé gan-an ó tún papọ̀ mọ́ títa. Tógun ilé ò bá sílẹ̀kùn fún títa ò lè rí nípa. Òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Gbógun ilé ò pa ní tòde ò lè pa ní. Freedom gift. You never know. Tí ìmọ̀ gangan. A máa ń fetí náà ẹ máa fi kúrò lórí ilẹ̀ Yorùbá ni. Ẹ máa kúrò lórí ilẹ̀ wa. You cannot stay in Yoruba land, dining, whining, doing your business, making money, and still go against the will of Yoruba. Ara máa pa gbogbo yín ni. Ara ó máa pa gbogbo ẹ̀yin ọmọ Ìgbò tẹ́ bá gbógun ti Yorùbá nílẹ̀ Yorùbá ni. Get out of our land, we don't need you. Tó bá wà nílẹ̀ Yorùbá tó ṣe jẹ́jẹ́, tó ń gbowó, tó ń ṣe tiẹ̀, kò sí ewu ńbẹ̀. Bọ̀ owó ló wà nílẹ̀ Yorùbá, ó dẹ̀ ń gbógun tì wá ní ilẹ̀ Yorùbá, tó ti jẹ, tó ti mu, tó ń gba afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá, tó ń mumi nílẹ̀ Yorùbá. Àwọn onílẹ̀ máa gbógun tì ẹ́. Gbogbo owó tó bá pa wá fi wá àìsàn ni. Get out of Yoruba land. Understand tó dá wàhálà ilẹ̀. Àwọn Ìgbò ti ríra wọn pé kò sí táwọn ní landlocked ní ilẹ̀ Ìgbò. Tẹ́ ẹ̀ bá mọ̀ lé ní ẹ lọ mọ̀. Wọn ò ní sí. Gbogbo Calabar àti Akwa Ibom tó fẹ́ dọ́gbọ́n gbé mọ́ra Calabar ò kì í ṣe Ìgbò. Wọ́n ní in Calabar state, in Cross River state, wọ́n ní àwọn ethnic tiwọn tí wọ́n yàtọ̀ pọ́nbélé sí Ìgbò. The same thing in Akwa Ibom, ibẹ̀ láti rí àwọn Efik, ara wọn Ibibio, ara wọn Oron, ara wọn Kalabari. Wọn ò kì í ṣe Ìgbò. They are 1,000,000% different from Igbos. Ibi tí wọ́n pè ní ilẹ̀ Ìgbò tí wọ́n ti ń sọ èdè Ìgbò gangan landlocked ni. Wọn ò lómi, omi ò bá bẹ̀ kọjá. Wọ́n ti wá ríra wọn rọra wọn pé because gbogbo píríọ̀dù yẹn wọn ò kì í rówó at the end of the day. Àwọn Haúsá tí ẹ sì ń gbìyànjú, wọ́n bá ta kaṣú tí wọ́n ta ẹ̀pà, nǹkan méjì yẹn ni wọ́n ń tà nílẹ̀ Haúsá tán fi rówó, ẹ̀pà àti kaṣú. Àwọn sì rówó yẹn ṣàjọ tán fi ń ṣe tó wọ́n fẹ́ ṣe. Bọ̀ tí ilẹ̀ Yorùbá, àwa náà kì í ṣe pa ní kankan jù.
káṣú, kòkó àti rọ́bà, ìyẹn náà làwa fi gbéra. Ṣùgbọ́n àwọn leaders wa wọ́n lò dáadáa, wọ́n fi ń túnlẹ̀ Yorùbá ṣe, wọ́n fi ń sọ̀rọ̀, wọ́n fi ń ṣe free education, wọ́n fi ń kọ́ side papers Ìbàdàn, wọ́n fi ń kọ́ stadium. Bàbá Awólọ́wọ̀ ń lò ó. Ṣùgbọ́n àwọn Ìgbò kò sí kankan táwọn ní ní tiwọn. Kò sí kankan tí wọ́n ní. Ìwọ̀nba tó bá tún generate lọ́dọ̀ wọn, àwọn tó wà bí àtúkò wọn tó jẹ́. Ìyẹn náà rí ló fi wò pé ìyá mà jẹ́ Ìgbò táwọn ọba dọ́gbọ́n sọ̀rọ̀ yìí. Òun náà ṣe mú gbogbo system of government tó ní kálukú ń lò tápè ní regional wọn wọ́gilẹ̀. Wọ́n ní orí owó everybody bá pa o ẹ̀ máa kó bọ̀. Wọn ò mọ̀ pé ara wọn làwọn ń ṣe, pàpà ń para ẹ̀ ó lòun gbájá. Abu Oluwatosin, he said, I am disappointed in you now. Kò sí wàhálà, Mr. Abu. Kò ṣe dandan kí o má wà disappointed nínú mi. Ẹ bá súnmọ́ra náà ló ṣe disappointed. Kò sí wàhálà, be disappointed. That's your own cup of tea. Ṣó ti gbọ́? Tó bá ti jẹ́ pé lọ́rọ̀ Ìgbòho, tọ́mọ ọlọ́mọ ò ṣẹ̀yìn. Inú ìgbèkùn ni Ìgbòho wà for the past 5 years. Tinubu filẹ̀. Ẹ wá ń dìde ogun sí ẹ ló ṣe tẹ̀lé Tinubu. Ó wù ní decision ẹ̀ ní. Kò bá yín sán ìpò òun ò ní ṣe òun ò ní ṣòṣèlú Nàìjíríà mọ́. Security Nàìjíríà ilẹ̀ Yorùbá òun ni Ìgbòho pariwo tó torí ẹ̀ wọnú Yorùbá nation. Security ìyẹn ló bá lọ sí gangan. Àbọ̀báyé du management leadership ilẹ̀ Yorùbá. Ó gbéra ẹ̀ ní leader fún yín. Àbó gbéra ẹ̀ ní gómìnà yín. Àbó gbéra ẹ̀ ní senator. Àbó gbéra ẹ̀ ní Afẹ́nifẹ́re leader. Àbí kí ni ọmọ ọlọ́mọ gbéra ẹ̀ fún yín? Security kan ló ń bẹ̀ ni. Ló sọ pé no. And as of today, gbogbo bó ṣe lóun pariwo Tinubu yìí ó sì pariwo based on ní pé Tinubu pé security ilẹ̀ Yorùbá fún mi. Ẹ̀yin gan ni mo rí bí aláìmoore. Ẹ̀yin ni mo rí bí aláìmoore tẹ́ fẹ́ fọre sún ẹni ẹlẹ́ni ṣe. Kí ló kàn ìwọ̀n pẹ̀lú security ilẹ̀ Yorùbá? Tó bá tẹ bá fún jìnnà ìdù pé kí nìkan. Hands off. Àwọn tó bá fẹ́ fún ìyẹn ṣòṣèlú wọn máa fi ṣòṣèlú wọn máa fi jẹun lọ. Kí ló kọ ọmọ ọlọ́mọ? Ọmọ òsì Nàìjíríà á gbọ́dọ̀ Canada lọ tàbí kó gba Germany lọ kó lọ máa ṣayé orí ẹ̀ níbẹ̀. A fi wálẹ̀ ká máa bá bùkátà wáyé. Orúkọ Ìgbòho nìkan ìbẹ̀rù ni. Ìbẹ̀rù ni. Ìwọ báyìí tó ń jẹ́ Olúwatósìn dájúdájú Yorùbá ni ẹ́. Mi wá lè sọ o bóyá ọmọ Ìgbò tó jẹ́ orúkọ Yorùbá ni ẹ́ torí wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ó dẹ̀ lè jẹ́ Fúlàní tó jẹ́ orúkọ Yorùbá. Tó o bá sọ pé Yorùbá ṣe betrayer, dájúdájú ìwọ gẹ́gẹ́gẹ́gẹ́ ìwà betrayer, ìkànnù wọn ni ẹ́. Ìkànnù wọn ni ẹ́. Kí lọmọlọmọ gbà lọ́wọ́ yín kí ló ṣe? Ẹ ló tẹ̀lé Tinubu ó pariwo pé Tinubu. Ẹbẹ̀ sí ní sọ oríṣiríṣi. Ẹ jẹ́ kí n sọ fún yín ìjọba Yorùbá tẹ̀ ń wo fídíò. Ẹ bínú gbọ́ Ìgbòho sọ̀rọ̀ sáwọn kàbó ṣépè kì í ṣẹ̀yìn ọmọ Yorùbá ló ṣe kò lè ṣépè fẹ́yìn ọmọ Yorùbá. I can bet it with you. Àwọn tó fọ̀rọ̀ ń gbá wọn mọ́ra wọn, àwa gan dẹ̀ mọ̀ wọ́n. Àwọn tí wọn ò support Yorùbá nation rí, nígbà tí àjọ ńlá iná yìí kọjá tí wọn ò sí ńbẹ̀ tí wọn ò dá sí. Àwọn iná wa gbẹnu tó ń jáde tí wọ́n sọ̀rọ̀. Kò sí nǹkan tẹ́nikẹ́ni fẹ́ fà wá ṣe àwọn ọmọ Gani Adams and co. Ṣé wọ́n support Yorùbá nation ni? Tó fi di pé gbogbo wọn yẹn ní wá jáde tó wá ń ṣe ọdún chọ́chọ́chọ́chọ́ kiri. Ẹgbẹ́ ọlọ́mọ lẹ̀ kò lè wá para ẹ̀ torí Yorùbá. Ṣé òun nìkan ni Yorùbá ni? Kí ló dé táwọn Yorùbá tó gbò dìde? Many Yorùbás ọmọ ṣẹlẹ̀ yìí Yorùbá mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí bàbá kan sọ yìí pé Yorùbá ṣòro jà fún. Ṣé security inú ilé ẹ̀ ló ń béèrè fún ni? Security inú ilé ẹ̀ ló ń béèrè fún. Ẹ̀yin Yorùbá ẹ burú o.
o fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, o fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, o yọ àdá dání. Ẹjọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin amòye, ẹ̀yin akíkanjú, ẹ sọ fún mi, o fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, o wá yọ ìbọn dání tàbádà, o ló fẹ́ fi gba, ẹjọ́ tó ṣe é ṣe. Ṣèbí ọgbọ́n àti sùúrù lèèyàn fi gba nǹkan lọ́wọ́ ọmọdé. wàá máa sa orí ọmọ yẹn, wàá máa sa orí ẹ̀, wàá máa pọ́nlé, wàá máa jẹ́, wàá máa bá ṣe, wàá kọrin yéèyé títí tọmọ yẹn á fi gbé nǹkan tó fẹ́ gbélé ẹ lọ́wọ́, tá fi gbélé ẹ lọ́wọ́. Tó bá mẹ́gbàá dání tó ṣe gbogbo ẹ̀ sáà ti ẹ̀rù ni. A fẹ́ gba security, káwọn Fúlàní yé kọlù wá, kán yé bàyàn. Ojoojúmọ́ ayé pátápátá kan bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ló ń jíyàn gbé l'Ondo State. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, orí ọ̀fẹ́ Ọlọ́run ni mò ń jẹ. I don't know what will happen tomorrow, even this evening. Ṣé mo mọ tó fẹ́ ṣẹlẹ̀ ni? Ojoojúmọ́ ló ń jíyàn gbé. Àwọn tó ń jí gbé wọ̀nyẹn, ara àwọn èèyàn wá ní. Ẹ̀yin tá a pariwo ẹ̀ ṣe dìde. Ìwọ àbútó ń sọ̀rọ̀. Ibi tí mò ń ṣe dé yẹn, ìwọ náà lọ gbà á. Ọmọ Yorùbá ni ẹ́, ìwọ náà gbà á láti bẹ̀. Tó o bá fi ìgbé Ìgbòho disappoint yẹ, ẹ fi Ìgbòho lẹ̀. Ìwọ náà gbé káwa ìlú ká support yẹ. Ká support yẹ. Ọmọ ọlọ́mọ kò sí tó ṣe fún yín. Ẹ let him be. Ó pàdánù many of his business. Olùsí ẹ̀, ilé epo lóríṣiríṣi, gbogbo nǹkan ilẹ̀ olùsí ẹ̀, kó tó padà dé wọ́n ti ń ta ilẹ̀, gbogbo àwọn ilẹ̀ tó lóye ní ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló bílẹ̀ pé kò lè padà wá mọ́. Wọ́n ti lu gbogbo ilẹ̀ wọn lùtà. Bísínẹ̀sì ẹ̀ gbogbo ẹ̀ torí kodò. Àkáǹtì ẹ̀ wọ́n ti pa. Ìgbòho ò torí wọ̀nyẹn kó torí yẹn padà. Ó padà nítorí ọ̀rọ̀ security táwọn ọba, àwọn lọ́ba ni wọ́n pe Ìgbòho tí wọ́n bá sọ̀rọ̀ pé máa bọ̀ ọ̀gbẹ́ni. Ẹni tó lè gbé security ilé ẹ lọ́wọ́ rẹ̀, ìwọ làwa dẹ̀ fẹ́ lò. Trust lágbájá torí pé lágbájá gbéraga. Ó sọ pé òun ju ọba lọ. Trust ẹ̀, ìwọ gangan la fẹ́ gbéṣẹ́ yìí fún. Ó dẹ̀ lè gba iṣẹ́ yẹn láìsí pé o bá calm down fún Tinubu. Ọwọ́ Tinubu láti fẹ́ gbà fún ẹ. Ó gbọ́dọ̀ calm down. Ṣé kó tún bẹ̀rẹ̀ sí nípa àwọn ọba jà ní, àbí kó tún máa bá Tinubu jà? Kí ni ìṣòro yín? Ẹni tó bá ẹ ṣòro, ẹ̀rù yín bà mí o. Ṣé ní ilẹ̀ Yorùbá there are many generals, retired generals, army generals, professional generals, wọ́n wà nílẹ̀, wọn ò ṣe dìde kán sọ pé àwọn fẹ́ jà fún Yorùbá. Pé bí wọ́n ṣe wá ń kidnap ilẹ̀ Yorùbá yìí kò tẹ́ wa lọ́rùn, ẹgbẹ́sẹ̀ yẹn fún wa á fẹ́ ṣe. Where are they? Ṣé wọ́n jáde? Àwọn professional soldier tí wọ́n ti rìtáyà nílẹ̀ Yorùbá, àwọn dà. Àwọn tí ò tiẹ̀ tún ṣe sójà tó jẹ́ pé wọ́n jẹ́ bíi tọ́ọ̀gì nígboro, àwọn dà. Ṣebí MC lọ́mọ ogun, ṣebí Tọ́kì ọlọ́mọ ogun, ṣebí àwọn ọ̀sìnlárí ṣé wọ́n lọ́mọ ogun ni. Àwọn ẹni bàlákùrẹ́ wọn ò lọ́mọ ogun ní ṣèkú wọn ní wọn rẹpẹtẹ lóríṣiríṣiríṣiríṣi àwọn adé báskẹ̀tì, adé kọrẹ́ǹtì àbí kọrẹ́ǹsì gbogbo wọn pátápátá. Ṣé wọn ò lọ́mọ ogun lẹ́yìn ni? Wọn ò ṣe jáde ẹ̀kọ́ sọ pé no, iṣẹ́ yìí ẹ jẹ́ ká ṣe abẹ́ dìfẹ́ǹdì ilẹ̀ wa. Where are they? Ọmọ ọlọ́mọ tó tún dìde nítorí ọ̀rọ̀ yìí pé bó ṣe ń jí wọn àwọn èèyàn wa gbé yìí lónìí ẹgbẹ́sẹ̀ yẹn aláwọn èèyàn we have there ká máa ṣiṣẹ́ yẹn ẹ tó dìde ogun sí ẹ ló disappoint yìí. Ó disappoint yín. Kí ló fi disappoint yín? Ṣó gba ìyàwó yín ní àbúgbọ́ ọmọ yín? Àbọ̀ contest fún position kan. Mo fẹ́ mọ̀. Àtẹ̀yìn ọmọ Gani Adams tẹ́ ẹ sọ̀sọ́kúsọ sólóyè. Tẹ́ ẹ bá ti lọ jáwọ́ àrá lápá gbogbo yín. Àwọn alálẹ̀ àṣèdájọ́ yín bó ti tọ́. Tó bá jẹ́ Ìgbòho ló dalẹ̀, bó jẹ́ ilẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́gbógun, alálẹ̀ àṣèdájọ́. Kí ló dé? Ẹ̀yin ṣe ti yín, ẹ̀ gbógun tọmọ lọ́mọ. Àwọn Ìgbò náà ń sọ̀sọ̀kúsọ. Wọ́n ń dúdúkúdù. Ẹ̀yin tó jẹ́ pé a sì máa lé yín kúrò nílẹ̀ Yorùbá. Tí ẹ bá fẹ́ràn ara yín, ẹ máa palẹ̀ ẹrù yín pé gbogbo yín la máa lé. Tó bá gbà la máa fún. Where are all the generals in Yorùbá land? Ṣé Ìgbòho jáde ó contest inú ẹgbó ni?
ẹ̀bẹ̀ là ń bẹ̀ bàbá wa Tinubu, ẹ ṣáà gbé security yẹn fún mi. Báwo la ṣe máa wà nílẹ̀ bàbá wa kẹ́rù á máa bà wá? Irú mi tán bá kàn jí mi pé ó parí torí mi lẹ́yìn kò sẹ́ni tí mo ní. Ẹnu kan rí mi pé lọ ní ó tó tán àfi tá bá máa mú fóònù mi ká. Ìsìn bóyá tó fẹ́ ta fóònù 120,000 àbí 140. Ṣé òun náà fẹ́ lọ fi gba nǹkan 20 àbí 30 million náà bá dírù mi gbé? Every day ṣe bẹ́ẹ̀ ka news. Every day ni wọ́n jíyàn gbé ní ilẹ̀ Yorùbá l'Ondo state particular. Kò sí èdè àná lánàá àwọn èèyàn lọ kó ọmọ wọn ní skul nígbà tí wọ́n gbọ́ pé wọ́n jíyàn gbé níbi skul yẹn ká má lọ wọnú skul kan káwọn ọmọ wọn lọ. Ẹgbẹ́ Ondo ṣe jẹ́ pàkúrẹ́kẹ́ ẹgbẹ́ tí mo sọ. Ṣé kò sọmọ Yorùbá tó já kíkanjú nílẹ̀ ni? Kò sí wọn lẹ̀ tó lè dìde ni? Kò sáwọn ọmọ Yorùbá tó jẹ́ rìtáyà ọlọ́pàá, kò sí wọn lẹ̀? Kò sọmọ Yorùbá tó jẹ́ rìtáyà general, rìtáyà lieutenant, rìtáyà major general, ṣé kò sí wọn lẹ̀ ni? Kán dìde. Ẹni tó dìde ẹtún gbógun tì, ẹtún dìde ogun sí. Ẹni kí ló dé? Ẹ ló disappoint. Ọ̀nà owó ló fi disappoint yìí. Ẹ dìde, ẹ jáde kẹ sọ. Kẹjẹ ká jọ béèrè question lọ́wọ́ ara wa. Ẹ jẹ́ ká jọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wa ká jọ sọ kí ló fi disappoint yìí mo fẹ́ mọ̀ ẹ láyé mi. Tinubu release ọmọ ọlọ́mọ ó wálé. Àwọn kábíyèsí tán lọ pé wá. Sunday Igboho sọ ọ́ ní gbogbo wọn lòun ti borí torí ìgbà tó ń ta òun lára tó yẹ òye. Àwọn báyìí náà wọn ò rógbó fún wọn wọ́n wò pé ẹni tá a nà lára ń ta ọmọ wa ni. Níjọ́ tá a lọ sọ́dọ̀ ní Ifẹ̀ wọ́n sọ ó tún pé ó ní Sunday ó tún pé tó o bá bú wa ta ló fẹ́ bú wa ó forgive ó dẹ̀ kúrò òun Olúbàdàn Ọlọ́wọ̀ Olúgbọ́n Ajérò gbogbo àwọn ọba ńlá ńlá wọ̀nyí wọ́n jọ foríkorí wọ́n jọ agree wọ́n jọ gbà pé no ẹni tá a fẹ́ fi iṣẹ́ ìran rèé táwọn gbogbo wọn yẹn bá wá foríkorí tó dẹ̀ jọ̀wọ́ Tinubu náà ti fẹ́ lọ bá táwọn sọ ìtàn ti fẹ́ gbà jáde pé Sunday Igboho kó àwọn ọmọ ogun ẹ̀jọ́ gbogbo àwọn adigunjalè gbogbo àwọn dìgbòlugi gbogbo àwọn ajínigbé wọ̀nyí bá wa kojú wọn kó lé wọn. So kí Sunday Igboho jáde kó wá máa ṣépè fún Tinubu kó máa bú ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀rí bẹ́ẹ̀ yìí gan fúnra ara yín tó bá bẹ́ẹ̀ láròjinlẹ̀ ni bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ dáadáa ó yẹ kí ẹ mọ̀ yìí pé kò possible kí Sunday Igboho máa bá Tinubu jà ó yẹ kẹ́yìn fúnra yín mọ̀ ẹ ló ṣe APC ṣé PDP ní Tinubu àbí àkọọdù ní Tinubu àbí Labour Party ní Tinubu àbí ADC ní Tinubu ayé àtọ̀run mọ̀ pé APC ní Tinubu so the more tó ti sọ pé mò ń gbà fún Tinubu òun support ẹ̀yẹ APC náà ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ìṣòro gbogbo yìí ẹ fọmọkùnrin yìí lẹ̀ ẹ má fi bíṣọ pẹ̀lú tẹ́ ẹ ń ṣe sí Sunday gan tábàárẹ̀ ẹni tó ní ìtẹ́sọ̀ pé kóun tiẹ̀ jáde kóun support kóun náà ṣe bó ṣe ṣe ẹ̀rù á máa bà á àti jà fún Yorùbá níjẹ́ Yorùbá kẹ̀lé èmi wo kan tẹ́ ṣe fún Sunday Igboho èmi ò lè ṣe o a máa sá gbogbo nǹkan tí Sunday Igboho pàdánù gbogbo nǹkan tó lost mélòó nínú yín lẹ́lẹ́ ẹ̀ dí ọ̀lú ẹ̀. Kí ló ń wá kiri tó sì what are you looking for? You don't understand me, must you understand? Àwẹ̀ jádàmù jọ kí ni ìṣòro ẹ ṣọ́ra ẹ o tí tó bá jẹ́ kí n fi àfọ̀ṣẹ sí ẹ tó sì ṣọ́ra ẹ o àbú tí n bá fi àfọ̀ṣẹ ọwọ́ mi tí mo fi sọ̀rọ̀ sí ẹ lọ ṣọ́ra ẹ o nobody must call me. I will call you later. Kí lọmọlọmọ gbà kí ló ṣe? No, ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìrora wa. Agbọ́dọ̀ àwọn ọmọ Ìgbò pé àwọn kan wá àwáwí làwọn wá ti bẹ̀rẹ̀ kó o dúró síbi tó dáa rí. Àwọn
pọ̀ máwọn Fúlàní àti Haúsá tán fi gbógun ti Yorùbá àwọn ni ṣe báwọn èèyàn yín wà ní National Assembly ẹ̀yin Igbo your people dey for National Assembly now you get people for Senate you get them for rep why they no fight for your own Biafra why they no fight why they dey collect money for Abuja e no go better for you all. Kí ni Sunday gbé nínú gbá yín àbí Sunday àti Nnamdi Kanu jọra wọn ò jọra ọ̀tọ̀ọ̀tọ̀ ní pọ́nbélé they are not the same thing it's like black and white both are colour but different colour. What are you telling me? Thank you Ogunniyi Michael gbé fún ẹjọ́ wa gbá yìí àwọn pípọ̀ iná kan múnú bí wà kí ló dé àwọn ẹgbẹ́ tí ẹ̀ ti fi bí sú àwọn àmọ̀ yìí gan ni ẹ̀ ti fi sú wa ní ọjọ́ jíjẹ ọjọ́ àìríjẹ ọjọ́ tọ́kẹrẹ wá fẹ́ bí sùn nítorí ìrìn àjò Yorùbá yìí àìmọye nínú yín wọ̀nyí náà tẹ́tú gbógun ti wá wọ́n ní mo ti kọ́lé alájà 10 mo ti kọ́lé alájà gogoro mo ti rágbá mo ti ràwó mo ti ṣe tibí mo ti ṣe tọ̀hún òṣorúkọ tẹ́ pé wá nítorí ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ máa ń fi bí ṣolóore ẹ̀yin fi bí ṣolóore téèyàn bá ṣoore fún yín ẹ̀gbọ́n lé ẹ̀gẹ́ ẹ̀yẹ sí ẹgbẹ́ gẹ́gẹ́ Sunday Igboho ṣẹ̀yìn ọmọkùnrin yẹn ti pàdánù many things upon that ó sì dúró. Ó yẹ kẹ́ ẹ máa bọ Sunday Igboho ní simply because àìmọye nǹkan tí Sunday Igboho lè dìmáàdì fún láti negotiate pẹ̀lú president reality lẹ́gbọ́n yìí ó ní connection láti dọ́dọ̀ Tinubu á negotiate ó lè má lọ́dọ̀ Tinubu kan direct kó jẹ́ irú Gbajabiamila yẹn lá connect mọ́ Gbajabiamila which is the chief of staff to the president á connect mọ́ tàbí kó connect mọ́ olórí àwọn sójà wọ́n jọ jókòó wọ́n jọ rí ìṣàgbẹ́ ọ̀gbẹ́ni kí ló fẹ́ kí ló ṣe àjọ ó parí wọ́n á dẹ̀ sí ilé ẹ̀ fún mi ní chairman ní ibi tó wọ́n burúkú ti ń wọlé kí náà gbórúkọ ibẹ̀ chairman ní port authority ṣèbí kó sún ìwé mi Ìgbòho lè ká ẹ máa kẹrin rẹ pé àgbẹ̀ ọmọ ìwé ó ń kàwé Ìgbòho ń kàwé kì í ṣe rárá ó ní law school he can write and read á sún ìwé àkàrùn tó bá fẹ́ kà á dẹ̀ láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì tí wọ́n máa gá ìdẹ́ta máa ṣiṣẹ́ lọ́dẹ̀ máa kówó jẹ kò ní rí ti yírò mọ́ agbàgbé Yorùbá nation agbàgbé security yìí òun fúnra ẹ̀ wọ́n á kó sójà fún rẹpẹtẹ ká máa gá ìdí ẹ̀ ọlọ́pàá kún bẹ̀ á dẹ̀ máa jayé orí ẹ̀ lọ kò rán yín níṣẹ́ bọ̀ tó pàpà dé pẹ̀lú gbogbo tọ́mọ yẹn pàdánù ó sì ń pariwo pé no security iṣẹ́ ló ni mo fẹ́ bó ṣe ń ṣe àwọn èèyàn mi inú mi ò dùn I must take care of this security Tinubu you must give it to me kí ló fẹ́ fi proof fún yín pé òun fi Yorùbá sílẹ̀ mo dúró lórí ọ̀rọ̀ mi tó bá fẹ́ demand fún another thing ó lè demand fún kódà kó fi ṣe ṣé àmọ́ wọ́n fi ṣe board member ẹ̀yin tọ́rọ̀ mi yé ó yé yín wọ́n fi ṣe board member kò sí dọ́kà kó fi parí bí ẹni kó gbogbo ní ara ńlá gbọ̀ngbọ̀ngbọ̀n ó tán board member kò sí dọ́kàn pẹ̀lú bóyá wọ́n sàn ìwé wọ́n ṣe kíní kan kò sí dọ́kàn. á dẹ̀ máa gbowó ẹ̀ lọ tọwọ́ bá sọ̀kalẹ̀ tán wọ́n á dọ́dún pín ni wọ́n gbé tiẹ̀ fún àgbà tiẹ̀ ó gbé ó lọ nìyẹn kò sí dọ́kàn pẹ̀lú yín bọ́tọ́ ọmọkùnrin yẹn ṣe ń pariwo security ilẹ̀ Yorùbá no ẹ jòkó kẹrọ ọ̀rọ̀ yìí náà èèyàn ò lè mọ ìkórí má jí o bẹ́ẹ̀ ṣe ló sọ̀rọ̀ pé ó ṣèpè fún wa pé ẹni tó bá ní kó má tẹ̀lé Tinubu pé ó máa ṣòfò dànù kì í ṣe ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tó ń tẹ̀lé Yorùbá nation yìí ẹ̀yin kọ́ ló ń bá wí àwọn tó ń bá wí mọ́ra wọn àwọn olórí burúkú Ọlọ́run bùrùjà tó ń bá wí wọ́n mọ́ra wọn
ẹ fọmọkùnrin yẹn lẹ̀ jẹ́jẹ́jẹ́, let him be. He has lost many things. Ó ti pàdánù nǹkan lọ́pọ̀lọpọ̀ jù. Ẹ mú iye ilé ẹ̀tàn tó mẹ́ta. Wọ́n dáná sí kejì, wọ́n dáná sí kejì, wọ́n mú kẹta, wọ́n sọ di àkísà. Kí gbogbo yín lẹ yóò wà ńlá ẹ lọ́wọ́. Property ẹ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ náà ń lùtà. Ìkan nínú ilé Sunday Igboho tó wà ní Ìkòròdú, mo rántí ìgbà tó lọ ta tó náà fẹ́ ra àwọn kankan, fẹ́ ṣe àwọn kankan nínú ìrìn àjò Yorùbá Nation tó ní ẹ̀ta tó pe lọ́ọ̀yà ẹgbẹ́ ẹ̀ta ẹ̀kọ́ wẹ̀wà ká fi ṣe tá a fẹ́ ṣe. Kí lẹ tún fẹ́? Kí lọmọlọmọ ṣe? Ọmọ ẹ̀ ò lè wọ kò lè rìn bó ṣe wù, kò lè wọ Nàìjíríà, kò lè tinú Nàìjíríà, kó gbé fúláìtì kó ṣe bó nǹkan tó wù. Ẹ̀dẹ̀ níyẹn lẹ̀ fẹ́. Ẹ fi Sunday Igboho lẹ̀ o. Ẹ̀yin Ìgbò, ẹ gbájúmọ́ wàhálà yín o. Ẹ gbájúmọ́ wàhálà yín, face your problem. Kí lọmọlọmọ gbà lọ́wọ́ yín? Èmi gan tí mo wà ń bí kẹ bá múnú bí mi jù gan màá ṣe pósítà síta pé mo fẹ́ ṣòṣèlú, kò sí kan tẹ fẹ́ ṣe. Ẹ̀sìn kì á ṣe, èmi gan màá gbé pósítà síta. Ẹ rán mi lọ Àbújá, kẹ́mi gan lọ sí Àbújá kí lọ máa bá wọn pò lọ. Sunday Igboho jáde kó lóun fẹ́ contest, kò sọ pé òun fẹ́ wá position kankan. Ó ní bàbá mi Tinubu, ó gbé wọ́n tẹ̀dí kúrò ní orúkọ mi, ó ní mo dúpẹ́ o. Kò wá tán síbẹ̀ o, bàbá mi Tinubu ẹgbẹ́ security ilẹ̀ Yorùbá fún mi. Ṣé tilẹ̀ Ìgbò ló béèrè ni àbí tilẹ̀ Haúsá? Security ilẹ̀ Yorùbá, ìjà yín ló sì ń jà. Gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá tán ti fi àwọn dà, wọn ò ṣe ti sọ̀rọ̀ security wọn láti lọ ẹ̀, wọn ò ṣe ti pariwo lé lórí. Mélòó nínú wọn lẹ́rí tó jáde tó sọ̀rọ̀ security wọn àbí wọ́n ṣe ṣe. Mi lérò wípé ẹmọ tó ṣẹlẹ̀ on daily basis. Ìlú Àbò l'Ákúrẹ́ bí ẹmọ yìí àwọn èèyàn tí wọ́n jí gbé lánàá tó ní kálukú lọ skul tán lọ kó ọmọ wọn. Onírọ́ lásọ pé lẹ́rìí òun wà lọ́run. Tó o bá léèyàn l'Ondo State pé o kàn fáwọn ọ̀rọ̀ mi. Ká má sọ ti àlà tí wọ́n ti lọ pa almost 30 nìkan bí oṣù kan àbí méjì sẹ́yìn, tó pa wọ́n dànù níbẹ̀ tán wọnú community wọn, tán pa wọ́n nípakúpa. Mélòó la fẹ́ ròyìn, mélòó la fẹ́ sọ? Adẹ̀wítà ìwé Sunday Igboho disappointing. Ọ̀nà owó ló fi disappointing. Èyí tí ó jẹ́ ìlú méjì làwọn ọmọ Ìgbò. Kí ló kàn yín? Ebi Yorùbá ló máa sọ pé Sunday Igboho disappointing wọn. Kí ni ti yín? Ṣé Sunday Igboho ní Nnamdi Kanu yín ni? Àbọ̀ òun ló lórí yín? Àbọ̀ bá yín? Ọjọ́ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ní. Ó mà tiẹ̀ ti wá pọ́n mọ́ àwọn ọmọ Ìgbò wọ̀nyí. Jesus Christ of Nazareth. Kí tó wá máa lọ ẹ̀yin ọmọ Yorùbá, Sunday Igboho nídìí fọwọ́sowọ́pọ̀ yìí. Tẹ́ ẹ bá sọ yín pé ẹ fẹ́ fún security tó ń jà fún, ẹ sọ ẹni tẹ́ ẹ bá fẹ́, ẹ jáde ẹ ṣe fídíò, ẹ pariwo àfẹ́ o ẹni báyìí làwọn lè fẹ́, ẹ gbé fún. Mo lè fi ìgbésí ayé mi, mo lè fi búra. Ẹni tẹ́ lẹ́fẹ́ yẹn, tẹ́ ẹ bá ti ní yẹ̀yẹ́ kẹ́ wọ nílẹ̀ kẹ́ tún dáná sí díẹ̀ kẹ́ tún bá tiẹ̀ yẹ, kì í ṣe bàbá mi ló bí mi. Ṣé bẹ́ẹ̀ yìí Yorùbá ni? Àbí kì í ṣe Yorùbá? Èmi ń sọ ilé ikú yín kẹ́ bá lè mọ̀ ní pé Sunday Igboho nífẹ̀ẹ́ Yorùbá. Ó fẹ́ràn Yorùbá dénúdénú tọkàntọkàn. Òun ló ṣe ń pariwo, òun ló ṣe ń kígbe ọ̀rọ̀ security. Ẹ jọ̀ọ́, security ilẹ̀ Yorùbá yìí jẹ mí lógún. Ẹgbẹ́lé lọ. Àkàkẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé olóyè Igboho ó ṣeun o.
Olúwatósìn Àbú, tí n bá fún ẹ jẹ ní àfọ̀ṣẹ ọwọ́ mi, ò ní láìkí ẹ o. Àfọ̀ṣẹ wà lọ́wọ́ mi, màá fún ẹ. Ọmọlúkà will not leave you until you give me Yorùbá nation. Àpò mi ni Yorùbá nation wà. Àpò mi ló wà. Ọ̀bọ̀dà ẹgbẹ́ pè mí lẹ́yìn ètò, màá sẹ́ndì ẹ̀ sí ẹ nínú WhatsApp. Màá kọ Yorùbá nation yẹn sínú mẹ́sẹ̀gì, màá sẹ́ndì ẹ̀ sí ẹ. Ṣó ti gbọ́? Nonsense. God. Allah. Ẹ jọ̀ọ́ ẹ̀wọ̀ ẹ̀yin olóríire tẹ́wà ẹ̀ diaspora, ẹ má ro tẹ̀sẹ̀ bí. Kódà ni mo dúró lé lórí. Ẹ gbé mi kúrò ní Nàìjíríà. Nàìjíríà ti sú mi. Ẹ wo bí mo ṣe ń làágùn. Mi ìrówó repo sí jẹnẹrétọ̀. Kò sí ná, kò sí kankan. Ẹ dákun ẹ gbà mí ẹ torí Ọlọ́run. Ẹ rí bí ẹ wo nǹkan jáde kẹ́mi kú bá ẹ torí ológun ti gbẹ tán. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ kàn gbé mi kúrò bá ti dọ̀hún. Màá máa ṣiṣẹ́ owó yín fún yín. I will pay. I will sign agreement with you. I want to leave this country. I'm fed up. Ẹ jọ̀ọ́. Ẹgbẹ́ mi ẹgbẹ́ you have the capacity to do that. Ẹ ní ability, ẹ ní agbára láti ṣe. Ẹ ràn mí lọ́wọ́, ẹ kàn gbé mi kúrò, mi ìfẹ́ mọ bí tẹ́ fẹ́ gbé mi lọ. Kódà tó jẹ́ pé ẹ fẹ́ gbé mi lọ máa ti bí ni màá ṣe. Ẹ ṣáà kí ṣáà ti rí pé mo kúrò Nàìjíríà, ẹ ṣáà gbé mi kúrò. This is what most of our children tí wọ́n pass through lẹ́rìí yìí. Ọ̀pọ̀lọpọ̀ á ní kóun tiẹ̀ máa jìyà níbi tí wọ́n fẹ́ gbé òun lọ yẹn kóun ṣáà kúrò ní Nàìjíríà. Gbogbo àwọn ọmọ wa tó ṣe dókítà tó ń ṣe mẹ́sìn wọn ò sí Nàìjíríà mọ́. Tó o bá need the specialist, I need a cardiologist. Cardiologist tí mò ń béèrè, mo mẹ́sẹ̀jì ẹ̀ wọ́n ní introduce kan sí mi, ó ti lọ, ó ti já padà dànù. No doctor in our hospitals. Wà á fẹ́ rí specialist, wọ́n á máa fún ẹ ní odindi Ondo, Èkìtì and Ọ̀ṣun state. Wọ́n jọ ń lo doctor ẹyọ kan, wọ́n lo specialist kan. Tó bá lo 2 days lọ́ṣun state, á lo 2 days ní á lo 3 days lọ́ṣun, including Ifẹ̀ ní o University Ifẹ̀, á lo 3 days níbẹ̀. Àwa sẹ́kìtì specialist hospital kan náà lẹ́kìtì, á lo 2 days. Àwa move wá sóńdó state, á tún lo 2 days. Àfọjọ́ kan sí mi. Gbogbo àwọn ọmọ wa ti lọ tán, wọ́n ti lọ. Ṣé bá a ṣe fẹ́ máa bá lọ nìyẹn? Security tí ò sí gan, ó wà lára kan tó pọ̀pọ̀lọpọ̀ ń sá. Because abroad á pọ̀ bá àti ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ security ẹ̀ tight. Bó o tilẹ̀kùn mú ilé ẹ̀rù lè bà ẹ́. Ìgbà tó bá wù ẹ́ lónìí, o lè rìn láago 12 òru, o lè rìn láago 1 òru, aago 3 tẹ̀rù ò ní bà ẹ́. Tí kankan bá yege níwájú ilé ẹ, kámẹ́rà wà tó máa gbé gbogbo ẹ̀ jáde, wọ́n ṣe findings, wọ́n á gẹ̀ẹ́tì ẹni tó ṣe. Security tó tight. But here, nothing. Ìbẹ̀rù, ìjìyà. Ẹ dákun ẹ dábọ̀ ẹ torí Ọlọ́run. Ẹ wá gbé mi o. Mo fẹ́ kúrò Nàìjíríà, ó ti sú mi o. Wọ́n máa ń dánú mọ́, ó máa ti sú mi o. Ìyà ń pọ̀ jù. Ètò wa dùn mí jù nínú ẹ̀, wọ́n á máa rí mi bí olówó. Mo mọ̀ pé pákéjì ni mò ń ṣe, wọ́n rí mi bí olówó. Àwọn wà lọ́wọ́ Ọmọlúkà. Ṣé ẹ rọ́mọ Yorùbá o? Ẹ máa wo ọmọ Yorùbá, Gani Olóyèdé, ẹni tí mo tún gbẹ́kẹ̀lé, tí mo fọkàn tán, ẹ̀wọ̀n tó kọjá dé ẹ̀wọ̀n. Ó ní ṣé màá wá sí ìran, ṣé ẹ gbọ́? Ṣé ẹ rójú ayé? Gani Olóyèdé ṣe rí ẹni pé òun ló lọ́ọ̀fù mi, ó fẹ́ràn mi, ó lọ́ọ̀fù mi bàjẹ́ yìí sí. Ó yà kí sáà tẹ̀ ti kúrò Nàìjíríà, gbé mi wá sí ìran nìyí. Kí sáà ti gbìn ní dúró síbi tán ti fẹ́ ju bọ́ǹbù. Ní ìwé ẹ̀nà máa ń ju bọ́ǹbù sí. Orí mi ò. Nàìjíríà jàgàjàgà. Gani Olóyèdé kéjì ẹ̀ kọ́kọ́ kúrò náà, ẹ̀dẹ̀ gbé mi kúrò. Màá sanwó yín tí bá ti dọ̀hún, ẹ gbé mi, ẹ ṣáà gbé mi. I am fed up of this Nigeria shithole.
Ọlọ́run lágbà mí lọ́wọ́ Gani Olóyèdé tí mo rò pé ó nífẹ̀ẹ́ mi gidi ẹ̀gbọ́n ní máa bọ̀ ní ìran. Ṣé wọ́n wà ní ìran tó fẹ́ gbé mi lọ ìran Gani? Èyó ilé máa wà lágbára o. Yìí ìran ni orí mi o Ọmọlúkà òòrà yé mi lóde. Ìran ni òòrí Canada ńlẹ̀ Gani Olóyèdé, òòrà Amẹ́ríkà nílẹ̀, òòrí UK, òòrí Dublin Ireland, gbogbo wọ̀nyẹn òòrí ilẹ̀. Ó ní kí n máa bọ̀ ní ìran. Wọ́n ti ẹ̀gbẹ́ mi kí sáà ti ẹ̀ kúrò náà. Ẹ wo kò ní ju báyìí lọ́rùn lẹ́ni. Ẹ ṣáà ti gbọ́ àlàyé mi, ẹ jọ̀ọ́. Nọ́mbà mi nìyí, ìwọ tó bá fẹ́ hẹ̀pù mi jọ̀ọ́. Tí bá ti débẹ̀ mo máa sanwó, mo mọṣẹ́ ṣe, mo lè jíṣẹ́ gidi. Máa sanwó ẹ̀ níbẹ̀. 07046092484. Mi ìlówó o. Tó bá lọ fẹ́ lù mí ní jìbìtì, o kàn fẹ́ wá yọra ẹ lẹ́nu mi ìlówó tí mo fẹ́ fún ẹ. Ẹni bá fẹ́ ràn mí lọ́wọ́ ló máa ṣe gbogbo ẹ̀. Tá a bá dọ̀hún ẹ̀hìn á máa ṣẹ́tù ẹ̀. 07046092484 nọ́mbà mi nìyẹn. Tó bá ti ń pè é tí ò lọ, send message. Màá ṣe kí màá gbé. Ṣùgbọ́n kí tó máa lọ, ìwọ tó náà bá bless ṣáà fún mi ní 20,000 ẹ jọ̀ọ́ kí tiẹ̀ kọ́kọ́ fi ṣe data. Ẹ̀yin tẹ́ mọ̀ yàn bú ẹ bú mi ò pé ó tó ti ń tọrọ, mo tọrọ ní mi ìjálè mi ìdẹ̀ ló jìbìtì. Jọ 20,000 mo fẹ́ fi ṣe data sórí fóònù mi. Bí kò sí data bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. Kó má lọ ya ìlẹ́nu pé ẹ̀ tó ní rí mi bá sọ̀rọ̀. 20 péré ni mo béèrè. Mo fẹ́ fi ṣe data sórí fóònù mi. 20 at least 20,000 ajá tó gbé mi fún bí ọ̀sẹ̀ kan àbí méjì. Jésù Olúwa wa, àmín. Ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá náà bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà o. Share it, ẹ pín kọjáde ìbùkún ní forílẹ̀-èdè mi, orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá. Ẹnìkan tún ní kí n máa bọ̀ ní Afghanistan. Ayé mi, ṣé pàwọn èèyàn tiẹ̀ nífẹ̀ẹ́ mi bí eléyìí? Mi ò mọ̀ pé fẹ́ràn mi bí eléyìí o. Mọ̀mísí Presido ẹni kí n máa bọ̀ ní Afghanistan. Ẹ mọ̀ ṣeun mi o. Ẹ kú àdúgbò, mi mọ̀ pé fẹ́ràn mi o. Money, Baba, you don't go fit run away. We still need you in Nigeria, in Yoruba land. Ebi ń pa mí, ìyà ń jẹ mí, bẹ̀rù ń jẹ, mi rí kọ̀ọ̀kan jẹ, àti bí ìjẹta mi ò jẹ tó níláárí jẹ, oorun tún fẹ́ pa mí, ìyà ń jẹ mí. Ẹni kí n jòkó sínú Nàìjíríà, ilé ìjòkó máa lọ. Ẹ̀yin tẹ́ wà ní ìran tẹ́ bá lè gbé mi, ẹgbẹ́ mi máa kúrò, kí sáàtì ẹ̀ kúrò náà. Ẹgbẹ́ mi. Ilé dúró mọ́, Nàìjíríà ti sú mi, ebi ń pa mí, oorun fẹ́ pa mí, inú mi, oorun yẹn mú mi láti inú. Torí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.